ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. حضرت عمر Bismillahirrahmanirrahim. Zulu sọ wípé nípa àsìkò Hazrat Umar bin Khattab radiyallahu ta'ala anhu tí wọ́n jẹ́ khalifa ó ní ọ̀rọ̀ ń lọ àti ń sọ nípa àwọn ogun eléyìí tí ó wá ní ìgbà ìgbésí ayé wọn ní àsìkò wọn àti àwọn ìborí eléyìí tí wọ́n rí àti rí nínú wọn tí ó wáyé tí a ti ní àkọsílẹ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti àsìkò ọdún kẹtàlá ìjírá títí di àsìkò wọn jẹ́ ọdún mẹ́wàá àbọ̀. Mana Shibli ń kọ nínú ìwé tí wọ́n wí pé àwọn ìborí tí ó wáyé ní àsìkò náà Alama Shibli nùmọ́ ni wọ́n kọ nínú ìwé wọn wípé àwọn ilẹ̀ tí Hazrat Umar tí wọ́n borí wọ́n jẹ́ òṣùwọ̀n tí wọ́n lé ní mílíọ̀nù 2 máìlì. Nínú wọn ni Syria, Egypt, Azerbaijan, Persia, Khorasan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà nínú wọn. Àwọn ogun tí ó wáyé nínú Islam àti ìborí ọ̀hún wọ́n ti bẹ̀rẹ̀ láti ìgbà Hazrat Abubakar. Nígbà wọn ni wọ́n ti borí ilẹ̀ Syria àti Iran. Ibẹ̀ ni wọ́n ti ní láti dojúkọ wọ́n gbà wọ́n tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ jihad. Èyí sì tẹ̀síwájú títí di àsìkò Hazrat Umar. Ó tẹ̀síwájú nígbà náà. Nígbà khilafa Hazrat Umar, nǹkan tí ó fojú hàn jùlọ òun náà ni wípé pẹ̀lú gbogbo bí Hazrat Umar ṣe ní ìdíwọ́ tó, ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n wà ní ojú ogun pẹ̀lú àwọn ọmọ ogun ni ní ìgbà khilafa wọn, bó tilẹ̀ jẹ́ pé wọn ò kópa nínú ogun kankan fúnra wọn, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n á máa fún àwọn mùsùlùmí ní ìtọ́sọ́nà láti Medina lóòrèkóòrè. Ibikíbi tí wọ́n bá dé wọ́n á máa fi ìró dọ́dọ̀ wọn, tó fi jẹ́ pé kódà nínú àwọn ogun kan ó di mímọ̀ yìí pé ojoojúmọ́ òní àkọ́ránṣẹ́ Hazrat Umar máa ń dé ọ̀dọ̀ àwọn ọmọ ogun ọ̀hún tí Hazrat Umar ó jókòó sí Medina. Wọ́n á sì máa fún àwọn mùsùlùmí ogun ní ìtọ́sọ́nà bí wọn yóò ṣe lò poro wọn lójú ogun, tí wọn yóò sì máa jẹ́ kí àwọn ìlànà ọ̀hún kí ó yé wọn nípa àwọn agbègbè wọn, bí ìgbà tó ṣe yí pé bóyá ṣojú wọn, bó ìgbà tí wọ́n gbé àwòrán àwọn ilẹ̀ ọ̀hún síwájú Hazrat Umar ni, tàbí kó jẹ́ pé àwọn ìlú ọ̀hún wọ́n ń bẹ níwájú Hazrat Umar tí wọ́n ń wò ní inú ìran wọn. Imam Bukhari wọ́n kọ nípa Hazrat Umar nínú Sahih Bukhari pé waqala Umar radiyallahu anhu inni la ujahilu jayshan wa ana fi salat. Pé Hazrat Umar wọn máa rí pé màá máa ṣètò fún àwọn ọmọ ogun mi nígbà tí mo bá wà lórí ìrun pẹ̀lú. Èyí ni wípé mo máa ń rántí wọn débi wípé kódà ní àsìkò ìrun mo máa tó rántí wọn débi wípé màá máa wòye nípa ètò ìlànà wọn. Eléyìí ni nǹkan tí ó sì ń bọ nípa wípé wọ́n tẹ̀lé ìlànà wọn tí àwọn mùsùlùmí tí wọ́n sì rí àǹfààní láti borí ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò ìṣòro tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ ìborí.
Sayyid Mahmud Ahmad Sahib náà kọ nípa khilafa Hazrat Umar wípé eléyìí tí àwọn ẹlẹ́ka ìwádìí náà tí wọ́n mú àwọn àyọkà kan jáde ní àwọn ìtọ́ka kan láti inú rẹ̀, eléyìí tí wọ́n sì ní ìtọ́ka sí ó jẹ́ eléyìí tí ó dáńtọ́. Wọ́n sọ nípa ìborí ilẹ̀ Iraq àti Iran wípé nígbà khilafa Hazrat Abubakar àwọn ará ni wọ́n ní ogun pẹ̀lú àwọn ará Persia tí ó di wípé Hazrat Abubakar wà nínú àárẹ̀. Eléyìí ó di wípé ó ní ìdíwọ́ láti jẹ́ pé ìlú yóò mọ́ dé ọ̀dọ̀ àwọn mùsùlùmí ní àsìkò ọ̀hún. Òun ni ó fi di wípé àwọn ènìyàn fúnra wọ́n lọ sí ọ̀dọ̀ Hazrat Abubakar láti fún wọn ní ìwòye ohun gbogbo tó wà nílẹ̀, tí wọ́n rán Hazrat Musanna lọ sí ọ̀dọ̀ wọn. Hazrat Musanna dé ọ̀dọ̀ Hazrat Abubakar, wọ́n sì fún wọn ní àlàyé. Lára bẹ́ẹ̀ Hazrat Abubakar pè Hazrat Umar tí wọ́n sì fi ogún lélẹ̀ fún wọn wípé ìrẹ́ Umar o, nǹkan yòówù tí ń bá sọ ronú jinlẹ̀ lé lórí, lẹ́yìn náà kí ẹ ṣiṣẹ́ nípa rẹ̀. Òní yìí ó jẹ́ ọjọ́ Tuesday, mò ń wòye pé màá papòdà ní èní. Èyí ni nǹkan tí Hazrat Abubakar ń wí. Bí mo bá papòdà lénìí kó tó di ìrọ̀lẹ́, ẹ̀rín kíkí mọ́ fún àwọn ènìyàn kí wọ́n lọ sí jihad pẹ̀lú Musanna. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ó dúró di alẹ́, a jẹ́ pé kí rẹ̀ tó mọ́, ẹ gbọ́dọ̀ kó àwọn mùsùlùmí jọ kí ẹ sì mú wọn tẹ̀lé Musanna. Bó tilẹ̀ wù kí ikú mi kí ó jẹ́ mùsíbà tó, kò gbọ́dọ̀ mú yín yẹsẹ̀ nínú ìlànà ẹ̀sìn àti àṣẹ Ọlọ́run ọba. Ṣé ẹ ti rí i pé òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fẹ́ papòdà, ẹ rí nǹkan tí mo ṣe bí nígbà tí wọ́n ń papòdà. Bó tilẹ̀ jẹ́ pé kò sí mùsíbà kankan tí ó tó ọmọ ènìyàn àbí ẹ̀dá kankan tó tó èyí ní ìṣáájú. Mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí, bí mo bá ní ìrosẹ̀ nípa ìpinnu òjíṣẹ́ Ọlọ́run ọba ní lọ́jọ́ náà lọ́hùn, Ọlọ́run ọba yóò bá wa wí, yóò sì fi ẹ̀tẹ́ kàn wá, tí wàhálà yóò sì wáyé ní Medina. Báyìí ló fi jẹ́ pé lẹ́yìn ìgbà tí Hazrat Abubakar papòdà, Hazrat Umar bí wọ́n ṣe ń bọ́ sí ibi ìpele khilafa, òun ni wọ́n tẹ̀lé ìlànà àṣẹ tí Hazrat Abubakar fi lélẹ̀ kó tó di pé wọ́n sin Hazrat Abubakar, tí wọ́n sì pe àwọn ènìyàn, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ò lóǹkà tí wọ́n wá, tí wọ́n sì ṣe ètò ní àsìkò ọ̀hún. Hazrat Umar rí i pé eléyìí ṣe kókó, tí wọ́n sì kó àwọn ènìyàn jọ láti fún wọn ní ìwàásù àti ọ̀rọ̀ ìyànjú nípa ogun, nítorí pé wọ́n mọ̀ nípa òkìkí àti agbára eléyìí tí àwọn ará Iran ní, tí ó sì ń dúnkòkò máwọn ènìyàn, tí wọ́n sì ní ìfòyà wípé Iraq ó ti wà ní abẹ́ Iran nígbà náà lọ́hùn, tí kò sì ní rí ìborí láì jẹ́ pé Hazrat Khalid ni ló ṣáájú ogun. Eléyìí ló fà tí gbogbo ènìyàn ṣe dákẹ́. Lẹ́yìn náà fún àwọn ọjọ́ díẹ̀, òní Hazrat Umar bá àwọn èèyàn sọ̀rọ̀, ṣùgbọ́n kò ní ipa kankan. Nígbà tí ó di ọjọ́ kẹrin, wọ́n bá wọn sọ̀rọ̀ ní ohùn kíkan débi pé ẹ̀rù jẹjẹ wọ ọkàn àwọn ènìyàn, tí ìgbàgbọ́ sì bò wọ́n lórí ọkàn, tó fi di wípé Hazrat Abu Ubaid bin Masud Saqafi wọ́n bọ́ síwájú, wọ́n sì sọ wípé ana hadir, mo ti ṣe tán, ana lihada, mo ṣe tán láti dojú eléyìí, tí màá sì fi ra mi sílẹ̀ fún jihad yìí. Lẹ́yìn wọn Hazrat Saad bin Rabi àti Salid bin Qaisam, àwọn náà wá. Àwọn ènìyàn ní láti wá síwájú láti lè bá fi ìgbàgbọ́ àti ìwúrí sí ọkàn àwọn ènìyàn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi orúkọ ara wọn sílẹ̀ láti lè lọ sí ilẹ̀ Iraq fún ogun. Ní ìṣáájú ọwọ́ Hazrat Khalid bin Walid òun ni ìborí wà, ṣùgbọ́n ní ìdarí ogun wà, ṣùgbọ́n kó tó di pé Hazrat Abubakar papòdà, wọ́n ti sọ fún wọn wípé kí wọ́n lọ sí ilẹ̀ Syria. Ní báyìí àwọn ọmọ ogun ilẹ̀ Iraq, Hazrat Musanna òun ni wọ́n ń darí wọn lọ́wọ́. Nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn kí wọ́n fi orúkọ ara wọn sílẹ̀ fún ogun. Ìgbà wọn Hazrat Musanna náà wà ní Medina, tí wọ́n sì bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó dáńtọ́. Wọ́n wí pé ẹ̀yin ènìyàn, ẹ má ṣe wo eléyìí gẹ́gẹ́ bí ohun ìjákulẹ̀. A ti bá àwọn ará Farisíjà tí a sì ti borí wọn. Inshallah a sì tún tẹ̀síwájú láti máa ní ìborí. A kópa nínú a ti ṣe ètò àwọn ọmọ ogun tí wọn yóò lọ sí láti Medina sí ilẹ̀ Iraq.
Tọ́bárí àti Balazari wọ́n sọ pé èèyàn ẹgbẹ̀rún òun ni wọ́n jẹ́ ọmọ ogun ọ̀hún. Nínú àkọsílẹ̀ tí Allama Abu Hanifa Dinawari wọ́n sọ pé ẹgbẹ̀rún 5 ni wọ́n jẹ́. Ó jẹ́ pé nígbà tí àwọn ènìyàn tí wọ́n fẹ́ kúrò ní Medina wọ́n jẹ́ ẹgbẹ̀rún, ṣùgbọ́n nígbà tí wọ́n yóò fi dé ilẹ̀ ibi tí ogun yóò ti wáyé ó ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní di ìlọ́po tí wọ́n fi dé ìlọ́po 5, nítorí pé wọ́n ṣe àlàyé pé níbikíbi tí ìletò kọ̀ọ̀kan tí wọ́n bá ti dé wọ́n ń pe àwọn ènìyàn sí ojú ogun tí àwọn ènìyàn sì ń darapọ̀ mọ́ wọn. Báyìí ni ọ̀rọ̀ yìí ṣe wá ní ìbéèrè yìí pé ta ni yóò jẹ́ adarí ogun. Nínú ìwòye Hazrat Umar, Hazrat Musanna ni wọ́n wà nígbà, ṣùgbọ́n Hazrat Umar mú Abu Ubaid Saqafi. Eléyìí ó fẹ́ ní ìfòyà nínú ọkàn àwọn ènìyàn wípé wọ́n fi àwọn sàbẹ̀kún awalun àwọn ẹni ìṣáájú sílẹ̀ nínú àwọn mùsùlùmí. Wọ́n wá lọ mú ẹnìkan tí kò sí nínú wọn ní ẹni tí yóò jẹ́ adarí ogun nínú àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tí wọ́n ṣẹ̀ dé lẹ́yìn ẹ̀rẹ̀yìn. Hazrat Umar wípé bí àwọn sàbẹ̀ bá ní ipò adáyẹnrí kan, nǹkan tí ó fà náà ni wípé wọ́n fi ara wọn jìn wọ́n sì bọ́ síwájú nígbà gbogbo fún Islam, tí wọ́n sì dúró ṣinṣin láti dáàbò bo iyì ẹ̀sìn. Ṣùgbọ́n ní báyìí bí wọ́n ṣe ní ìrosẹ̀ wọ́n ti pàdánù ẹ̀tọ́ yìí fúnra wọn. Nítorí náà àwọn tí wọ́n kọ́ wá síwájú àwọn náà ni wọ́n jẹ́ ẹni tí wọ́n ní ẹ̀tọ́ sí èyí. Hazrat Abu Ubaid, lẹ́yìn Hazrat Abu Ubaid, Saad bin Ubaid àti Salid bin Qais, àwọn náà ni wọ́n jáde sí iwájú gbólóhùn Hazrat Umar lọ́jọ́ náà lọ́hùn, tí Hazrat Umar sì bá wọn sọ̀rọ̀ yìí pé bí ẹ bá tí ìgbà tẹ́ ti jẹ́ ẹni ìṣáájú nínú ìjẹ́ ìpè mi, àjẹ́ pé màá fún yín ní màá ná ní yín ní ìṣáájú àwọn ènìyàn tí wọ́n wà ní ìṣáájú yín tẹ́lẹ̀ rí. Salid bin Qais ó jẹ́ ẹni tí ó ní ìwúrí. Nítorí náà bí Hazrat Umar bá wòye nípa àwọn tí wọ́n kọ́ wọlé tí wọ́n fún Abu Ubaid nígbà náà lọ́hùn, kò ní ní kùdìẹ̀kudiẹ, ṣùgbọ́n Hazrat Umar náà tó ní láti wòye nípa ìlànà òjíṣẹ́ ńlá. Lára bẹ́ẹ̀ ó ní wọ́n ṣe mú As-Saqafi wípé kí wọ́n fi àwọn sàbẹ̀ sílẹ̀, àwọn sàbẹ̀ ìṣáájú sílẹ̀ kí wọ́n lè bá rí ẹni bá jíròrò. Eléyìí ni nǹkan tí ó wà nínú oríṣiríṣi ìwé, eléyìí náà sì wà nínú Tarikh Tabari. Ní ọdún 13 Hijri ni wọ́n ní ogun kan tí wọ́n pè ní ogun Kasra. Hazrat Abu Ubaid ní kó tó di pé wọ́n kó àwọn ọmọ ogun wọn jáde, ó ní Hazrat Musanna ni wọ́n ti dé sí ilẹ̀ Iraq ní ìṣáájú. Eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ìwọ̀ oòrùn odò Euphrates. Báyìí ni ìṣẹ̀lẹ̀ ṣe wáyé pé Hazrat Musanna ní láti mú àwọn ọmọ ogun wọn rọṣẹ̀. Àlàyé tó wà níbẹ̀ òun náà ni pé ilẹ̀kùn Iran, àwọn ará Iran wọ́n ti ní ìyapẹnu láàrin ara wọn, tí ìjọba kan sì ti dìde láti ilẹ̀ Khorasan tí ó jẹ́ ọmọ Rostum. Àwọn ìpínyà eléyìí tí ó sì wáyé nígbà ọ̀hún ó di nǹkan tí ó ń dán agbára wọn kù, eléyìí tí wọ́n ti wà ní ipò líle nígbà ọ̀hún. Rostam ó jẹ́ ẹni tí ó ní ìgboyà tí ó sì ní ìlànà tó dáńtọ́ nínú ìlànà.
báyìí ni ó ṣe rán àwọn ènìyàn láti lọ dá wàhálà lẹ̀ sí ibi tí àwọn mùsùlùmí wà. bẹ́ẹ̀ ni wọ́n ṣe mú wọn lọ sí àwọn ọ̀nà méjì láti lè dojúkọ àwọn mùsùlùmí. wọ́n mú àwọn kan dé ilẹ̀ Yaban eléyìí tí ó jẹ́ ilẹ̀ Namarik nítòsí ilẹ̀ Kufa. wọ́n sì fi àwọn ọmọ ogun kejì sí ilẹ̀ Nasi ní agbègbè ní abẹ́ Cascade ó wọ ilẹ̀ ó jẹ́ ilẹ̀ tí ó wà nítòsí Dajla. ó jẹ́ ìlú kan nítòsí Dajla. Hazrat Musana wọ́n ní láti nígbà tí wọ́n jáde láti ilẹ̀ Medina ó ti lò oṣù kan kí ó tó di pé wọ́n pàdé àwọn ọmọ ogun Hazrat Ubaid ní ilẹ̀ Khufan náà jẹ́ ilẹ̀ kan tí ó wà nítòsí Kufa tí wọ́n sì pàdé àwọn ẹgbẹ̀rún péréte ní inú àwọn ọmọ ogun mùsùlùmí. nígbà tí àwọn ará Iran tí wọn ò mọ ipò tí àwọn mùsùlùmí wà nígbà wọn tí wọ́n sì ń pàdánù àwọn ilẹ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. báyìí ni Hazrat Abu Bakr ni wọ́n ṣe pé àwọn ènìyàn ní ilẹ̀ Kufan tí wọ́n sì mọ̀ yí pé àwọn Iran wọ́n wà ní abẹ́ Jaban nígbà wọn tí ó jẹ́ ẹni tí ó dáńtọ́ nínú ogun. báyìí ni Malik bin Jidara wọ́n fi Ahmad bin Haysam láti ṣe adarí àwọn ọmọ ogun mìíràn. ipò ìwà rere àti ìwà ọmọlúàbí eléyìí tí ó jẹ́ ẹ̀kọ́ Islam tí ó hàn nígbà wọn ó jẹ́ nǹkan tí wọ́n ṣe ní àlàyé fún wa níbẹ̀ ní ilẹ̀ Namarik pé ogun ńlá kan wáyé ní àsìkò náà tí àwọn ọmọ ogun Iran tí ó sì fìdí rẹmi. báyìí ni wọ́n wà ní abẹ́ Jaban ẹgbẹ̀rún ṣùgbọ́n Mu'tal bin Feza tí ó ti gbá Jaban mú kò dá mọ̀ nígbà wọn. látara yí pé kò mọ̀ ọ́n ni Jaban ṣe fi ọgbọ́n san fídíà tí ó ṣe bọ́ sílẹ̀. lẹ́yìn ọjọ́ díẹ̀ ọ́n ni àwọn mùsùlùmí tún gbá Jaban mú tí wọ́n sì mú lọ sí ọ̀dọ̀ Hazrat Abu Ubaid tí wọ́n sọ fún wípé kí ni ipò Jaban nínú àwọn ọmọ ogun Iran. ṣùgbọ́n Hazrat Abu Ubaid wọn ò dúró gba eléyìí lọ́dọ̀ wọn wípé ẹni tí ó ti san fídíà ní ìgbà àkọ́kọ́ fún mùsùlùmí tí wọ́n ti dá sílẹ̀ wípé wọn ò ní láti tún mú ní inú ìgbèkùn mọ́. àwọn ènìyàn rí kíkí mọ́ yí pé Jaban dàbí ọba láàrin wọn ni wọ́n dà yí pé pẹ̀lú bẹ́ẹ̀ náà èmi ò lè hùwà ìbàjẹ́. látara bẹ́ẹ̀ wọ́n dá sílẹ̀. pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí eléyìí ó jẹ́ ìwà eléyìí tí ó jẹ́ aláwòkọ́ṣe nínú ìlànà Islam kí a sì fi eléyìí mọ bí àwọn mùsùlùmí bí wọ́n tún ṣe ní láti bí wọ́n ṣe pàdánù ìwà ọmọlúàbí wọn nítorí pé wọ́n fẹ́ jèrè èrè ogun. bákan náà wọ́n tẹ̀síwájú nínú ogun ní ọdún kẹtàlá Hijri bákan náà tí wọ́n sì wọ ilẹ̀ Kaskar. ibẹ̀ ni àwọn ìjọba Iran náà tó wà nígbà ọ̀hún tí wọ́n sì ti ṣetán láti dojúkọ àwọn mùsùlùmí. Abu Ubaid wọ́n wọ ilẹ̀ Kaskar láti dojúkọ àwọn ẹni yìí. Nasi tí ó jẹ́ adarí àwọn ọmọ ogun Iran nígbà náà lọ́hùn ó jẹ́ ẹni tí ó ní ipò ńlá láàrin àwọn ará ilẹ̀ Iran àti Iraq tí Mirabia àti Trawiya tí wọ́n jẹ́ àwọn ẹbí àwọn ọba ilẹ̀ Iran àti Iraq. lára bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbọ́ nípa ìfìdírẹmi wọn ní Kaskar
tí Rostam ná sí, tí ó sì ti tọrọ àwọn ọmọ ogun alátìlẹyìn. Báyìí ni Hazrat Abu Ubaid wọ́n tẹ̀síwájú ní kíákíá tí wọ́n wọ ilẹ̀ Nasi ṣáájú kó tó di pé àwọn alárànṣe tí wọ́n pè yóò wọbẹ̀, wọ́n sì borí wọn nígbà ọ̀hún. Wọ́n ṣe àkọlù fún wọn ní àsìkò náà ní ilẹ̀ Sakatia ni wọ́n ti pàdé wọn, eléyìí tí ogun wáyé tí Ọlọ́run sì fún àwọn mùsùlùmí ní ìborí. Lẹ́yìn ogun ńlá òun ni Hazrat Abu Ubaid wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọmọ ogun Islam sí oríkì kọ̀ọ̀kan ní ilẹ̀ Kaskar. Lẹ́yìn náà ogun Darshama eléyìí tí òun náà wáyé ní ọdún kẹtàlá ìjírí. Eléyìí náà sì jẹ́ ogun kan tí ó wà ní ilẹ̀ tòsí ibi tí Rostam wà. Rostam ti pè fún àránṣe tí wọ́n ti fi àwọn kan ránṣẹ́ sí ilẹ̀ Kaskar nígbà náà lọ́hùn. Abu Ubaid ti gbọ́ nípa eléyìí, wọ́n lo òye wọn nígbà náà lọ́hùn. Wọ́n wọ ilẹ̀ Jalinus kó tó di pé àwọn alárànṣe ọ̀hún wọn yóò dé, tí wọ́n ṣe àkọlù fún àwọn mùsùlùmí ọ̀hún, àwọn ẹni ọ̀hún. Lẹ́yìn náà ní ilẹ̀ Bakusiyaka ó ní wọ́n ti ní láti pàdé wọn, ìyẹn ní ilẹ̀ Bakusia tó wà láàrin Basra àti Kufa. Barusma àti Bakusiyasa wọ́n jẹ́ ìletò méjì nínú àwọn ìletò tó wà ní agbègbè ọ̀hún. Abu Ubaid wọ́n dé Bakusiyasa tí wọ́n sì fi ìdí àwọn ará ilẹ̀ Iran rẹmi nígbà náà lọ́hùn, tí Abu Ubaid dúró, wọ́n tẹ̀dó síbẹ̀ fúngbà díẹ̀ títí tí wọ́n fi borí gbogbo àwọn agbègbè náà. Èyí ni àlàyé tó wà nínú ti Tabari. Balaziri ó kọ wípé láti Jalinus ó ní wọ́n ti ń rí ìfọ̀kànbalẹ̀, ṣùgbọ́n àwọn ẹlòmíràn bíi Ibn Quzam àti Ibn Asir wọ́n tẹ̀lé ìlànà nǹkan tí Tabari kọ sílẹ̀. Ogun Jésùr eléyìí tí àlàyé ti wáyé lórí rẹ̀ ní ìṣáájú rí, ó ṣe kókó kí n ṣàlàyé rẹ̀ ní ibi báyìí náà, ní pé ogun Jésùr náà wáyé ní ọdún kẹtàlá ìjírà ní tòsí odò Euphrates, ìyẹn odò Firat. Hazrat Abu Ubaid Sakufi àwọn ni wọ́n jẹ́ adarí àwọn mùsùlùmí, tí Bahman Jazua sì jẹ́ ti àwọn adarí àwọn ọmọ ogun Iran. Àwọn ọmọ ogun mùsùlùmí jẹ́ 10,000 tí àwọn ti Iran wọ́n jẹ́ 1,500 àti 300 erin tí wọ́n ti ṣètò fún wọn láti kojú àwọn mùsùlùmí. Nítorí afárá tí wọ́n ní láti kọjá lórí rẹ̀ ni wọ́n ṣe pé ní ogun afárá, ìyẹn ogun Jésùr. Báyìí ni wọ́n ṣe fi ìró ránṣẹ́ sí ọ̀dọ̀ Hazrat Abu Ubaid pé ṣé ẹ̀yin ni ẹ̀gùn orí afárá wá bá a ni, àbí ẹ̀yin ni ẹ̀gùn àbáyọ̀wá ní ká gun orí afárá wá bá yín. Àwọn mùsùlùmí Hazrat Abu Ubaid wọ́n wòye pé kí àwọn dúró sí ibẹ̀ kí àwọn ẹni ọ̀hún kí wọ́n gun afárá wá, ṣùgbọ́n adarí mìíràn náà àwọn ọmọ ogun wọ́n kọ̀ eléyìí. Báyìí ni Hazrat Abu Ubaid ṣe gbà láti gba orí afárá lọ sọ́dọ̀ wọn. Lẹ́yìn náà wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn ìjà wáyé níbẹ̀, tí ó fi di pé Jasmine ó ti rí pé àwọn ọmọ ogun rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ sẹ́yìn. Báyìí ló ṣe pàṣẹ pé kí àwọn ẹṣin kí wọ́n bọ́ síwájú, kí àwọn erin kan bọ́ síwájú. Erin ọ̀hún ó di nǹkan tí ó kó ẹ̀rù jẹ̀jẹ̀ bá àwọn mùsùlùmí, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pín. Báyìí ni Hazrat Abu Ubaid ṣe sọ pé wọ́n ṣe kéde pé ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba, ẹ bá àwọn erin yìí jà, kí ẹ sì rí pé ẹ ṣe àkọlù fún àwọn erin ọ̀hún. Báyìí ni wọ́n ṣe gé Hazrat Abu Ubaid fúnra wọn, wọ́n bọ́ síwájú, wọ́n sì gé ọwọ́ jà ìkànnà àwọn erin ọ̀hún. Lẹ́yìn náà àwọn mùsùlùmí rí ìgboyà tí wọ́n sì dojúkọ àwọn erin ọ̀hún.
lára bẹ́ẹ̀ ó ní Hazrat Abu Ubaid bọ́ síbi erin kan tí wọ́n gun orí rẹ̀ tí wọ́n sì ní àǹfààní láti gé ọwọ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n bọ́ síbi ẹsẹ̀ erin ọ̀hún tí wọ́n sì tàtàrà bẹ́ẹ̀ jẹ́rìí ikú. Nínú Tariq Tabari ẹgbà wá yìí pé aya Abu Ubaid ó ti rí nínú ojú àlá yìí pé ẹnìkan wọ́n gbé abọ́ wá láti ọ̀run tí wọ́n sì gbé fún Hazrat Abu Ubaid àti ọmọ Abu Ubaid tí wọ́n mu nínú rẹ̀ tí àwọn ẹbí wọn kan náà sì wọ́n mu nínú abọ́ ọ̀hún. Ìgbà tí wọ́n mú aláyé yìí wáyé wọ́n bi Hazrat Abu Ubaid ní eléyìí ní ìtọ́ka sí pé àwọn yóò jẹ́rìí ikú tí Hazrat Abu Ubaid sì ti fún wọn ní fi ogún lélẹ̀ yìí pé tí n bá jẹ́rìí ikú Jabal ni yóò jẹ́ adarí ogun tí wọn náà bá jẹ́rìí ikú ẹ jẹ́ kí ẹlòmíràn kí ó jẹ́ adarí ogun. Nítorí náà gbogbo àwọn tí wọ́n mu nínú abọ́ ọ̀hún ní ètò kọ̀ọ̀kan ó ní wọ́n ti fi wọ́n ṣe adarí ogun tí wọ́n sì ń wí pé bí Abul Qasim bá jẹ́rìí ikú ẹ jẹ́ kí Musanna kí ó jẹ́ adarí ogun fún yín. Gbogbo àlá tí dómọ̀ tí ó rí yìí òun náà ni ó rí lórí àmúṣẹ lẹ́yìn Abu Ubaid tó ti papòdà. Àwọn ènìyàn kọ̀ọ̀kan nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí ikú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹnì kẹjọ òun ni Hazrat Musanna tí wọ́n gbé àsíá àwọn Islam tí wọ́n sì fún àwọn ènìyàn ní ìwúrí ṣùgbọ́n ìgbà wọn àwọn mùsùlùmí wọ́n ti pàdánù poro wọn tí wọ́n sì ń rí àwọn adarí wọn tí wọ́n ń papòdà látàrí wọn tí ń fọ́nká. Hazrat Musanna àti àwọn tí wọ́n wà pẹ̀lú wọn wọ́n tẹ̀síwájú láti máa jà títí tí Hazrat Musanna ṣe rí ọgbẹ́ tí wọ́n sì ní àǹfààní láti gun odò afárá ọ̀hún. Wọ́n tún ní láti gun odò Euphrates láti padà. Nínú àwọn mùsùlùmí wọ́n jẹ́ àwọn ẹgbàajì ni wọ́n papòdà tí àwọn ẹgbàátanú àwọn ará Iran sì papòdà. Ṣùgbọ́n oríire tí ó wáyé nínú rẹ̀ òun náà ni pé àránṣẹ́ wá láti ọ̀run débi pé wọn ò lè ṣe àtakò fún àwọn mùsùlùmí mọ́ nítorí pé àwọn ará Iran fúnra wọn rí èdè àìyedè láàrin ara wọn tí wọ́n ṣe ní láti darí sí ilẹ̀ Jazia. Ibn Asir ó ṣe àlàyé pé nǹkan tí ó fà wípé òun náà ni wípé ní ilẹ̀ Madian òun ni wọ́n ti ní ìyapẹnu pẹ̀lú Rustum, ìyẹn àwọn ará Iran ti rí ìyapẹnu pẹ̀lú rẹ̀. Hazrat Muslim Maud náà sọ̀rọ̀ nípa nǹkan tí ó wáyé nípa ogun Jisr wípé ogun eléyìí tí tó le koko jùlọ tí àwọn mùsùlùmí kojú òun náà ní ti ogun Jisr, ìyẹn ogun afárá. Àwọn adarí àwọn ti Iran wọ́n ti ṣe ètò wọn sí òdi afárá tí wọ́n sì sọ fún àwọn mùsùlùmí pé kí wọ́n gun afárá wá ṣùgbọ́n eléyìí jẹ́ ọgbọ́n látọ̀dọ̀ àwọn ará ilẹ̀ Iran tó ṣe wípé bí wọ́n ṣe wọ ọbẹ̀ òun náà ni wọ́n ṣe àkọlù tuntun fún àwọn mùsùlùmí tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní dẹ̀yìn tí wọ́n sì rí pé afárá ọ̀hún ó ti wà ní kápá àwọn ọ̀tá tí ó sì rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn mùsùlùmí ní láti bẹ́ sódò tí wọ́n sì ń papòdà. Àdánù yìí kó àwọn mùsùlùmí ní eléyìí tí ó le koko tí ó fi jẹ́ pé wọ́n ní láti fi wọ́n ránṣẹ́ sí Medina. Hazrat Umar kó àwọn ará Medina jọ wọ́n sì sọ fún wọn wípé ní báyìí láàrin Medina àti Iran kò sí odi kankan nítorí náà ó wà ní inú ó ṣí sílẹ̀ báyìí lára bẹ́ẹ̀ èmi fúnra mi máa darí ogun tí màá lọ. Àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí eléyìí ṣùgbọ́n Hazrat Ali sọ wípé Ọlọ́run má jẹ́ bí ẹ̀yin bá darí ogun tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ nísìn eléyìí yóò dá wàhálà sí ọkàn àwọn mùsùlùmí nítorí náà ẹ fi ẹlòmíràn ránṣẹ́ ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ẹ má lọ. Lórí èyí ó ní Hazrat Umar mú Hazrat Saad tí wọ́n wà ní ojú ogun ní ilẹ̀ Syria nígbà náà lọ́hùn. Wọ́n fi ránṣẹ́ sí wọn wípé iye ọmọ ogun tí ẹ bá lè fi ránṣẹ́ nítorí pé Medina ti wà ní ìṣísílẹ̀ báyìí tí a bá sì dá àwọn ọ̀tá ìdúró wọn yóò gba ilẹ̀ Medina mú. Ọ̀rọ̀ yìí sì tẹ̀síwájú inshallah màá tún ṣe àlàyé lórí rẹ̀. Eléyìí nípa ogun ni tí ọ̀pọ̀lọpọ̀
ìwádìí náà sì tún jáde nínú rẹ̀. Ṣùgbọ́n ní báyìí màá ní láti sọ̀rọ̀ nípa àwọn olóògbé kan tí màá sì kí jánásà àwọn inshallah. Ẹni àkọ́kọ́ nínú wọn ni Fati Abdulsalam Sahib. Fati Abdulsalam Mubarak Sahib ó ní orúkọ wọn lápapọ̀, tí wọ́n sì jẹ́ ará ilẹ̀ Egypt. Wọ́n papòdà ní ọmọdún márùndínlọ́gọ́rin inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n ti ṣe májẹ̀mú láti fi ọmọ wọn kan jìn fún ìlànà Islam, tí wọ́n sì yan Fati Sahib nígbà náà lọ́hùn. Láti ọmọ ọdún mẹ́wàá ó ní Fati Sahib ti parí híhá alukuran, tí bàbá wọn náà tí wọ́n fi ìwúrí yìí náà bẹ̀rẹ̀ Quran híhá, tí àwọn náà sì ní àǹfààní láti parí Quran híhá nígbà náà lọ́hùn. Báyìí ni Ọlọ́run ṣe ní àránṣe yìí pé nígbà tí bàbá wọn jẹ́ ọmọ ọdún mẹ́tàléní ọgọ́rin ó ní wọ́n wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya. Lẹ́yìn eléyìí ó ní wọ́n ní àǹfààní láti ṣe ẹ̀kọ́ wọn ní Al-Azhar, tí wọ́n sì lọ sí wọ́n ṣe ètò ẹ̀kọ́ wọn nínú engineering. Lẹ́yìn náà lẹ́yìn èyí wọ́n ra ọ̀pọ̀lọpọ̀ ìwé tí wọ́n sì kà fúnra wọn. Lẹ́yìn náà wọ́n tún ṣe ètò wípé ní àsìkò kan wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n jẹ́ alátakò fún Islam, tí wọ́n sì fi wọ́n sínú ẹ̀wọ̀n. Lẹ́yìn èyí wọ́n lọ sí ilẹ̀ Iraq. Wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí engineer níbẹ̀ fúngbà díẹ̀. Ní ọdún 1991 ó ní wọ́n ní láti kojú ìṣòro kan nígbà tí ogun wáyé níbẹ̀, tí ilé tí wọ́n sì wà tí ó di nǹkan tí wọ́n kó ìparun bá, tí Ọlọ́run bá dáàbò bò wọ́n pẹ̀lú agbára ìyanu rẹ̀. Lẹ́yìn náà wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn Mu'tazilite. Lẹ́yìn náà wọ́n tún padà sí ilẹ̀ Egypt, tí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn alukuran. Látara ọ̀dọ̀ àwọn alukuran ó ní wọ́n ti mọ̀ nípa ìjọ mùsùlùmí Ahmadiyya, tí wọ́n sì ṣe bayat láti gbà wọ́n. Nípa bí wọ́n ṣe bayat fúnra wọn ni Fati Sahib fúnra wọn ni wọ́n ṣe àlàyé rẹ̀ wípé ní ọdún 1995 ní ilẹ̀ Egypt òun ni nìkan tí ń jẹ́ Ibn Khaldun a máa ṣe ìwàásù. Nígbà wọn ó ṣe ìwàásù lóòrèkóòrè, tí mo sì ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀. Ní ọdún 1998 òun ni Mustapha Sabit Sahib gbọ́ ìwàásù mi, tí ó sì gbóríyìn fún. Báyìí ni ó sì pè mí wá sí ilé rẹ̀. Nígbà wọ́n fún mi ní fídíò cassette kan tí ó jẹ́ oníwákàtí 3 tí Ilmi Shafi Sahib tí ó ṣe àlàyé nípa àwọn hadith tí ó ní ìtọ́ka sí Dajjal ní ọ̀nà tí ó ṣe pé mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Fati Sahib ni wọ́n ń sọ eléyìí fúnra wọn. Fati Sahib sọ wípé lẹ́yìn ìgbà tí mo ṣàlàyé tí mo wo eléyìí ni mo béèrè, tí wọ́n sọ fún mi pé eléyìí ní àlàyé tí ó wá látọ̀dọ̀ Qatili Dajjal, ẹ̀yẹn ẹni tí yóò ṣe kópa Dajjal, Hazrat Masih Maud. Ní ọdún 1999 ni Mustapha Sabit Sahib sọ wípé Mustapha Sabit Sahib fún mi ní ìwé kan tí í ṣe Philosophy of the Teachings of Islam. Eléyìí ó mú ìyípadà ńlá bá ìgbésí ayé mi, tí mo sì ní ìtẹ̀síwájú. Mo ṣe ìpinnu láti ṣe ìwádìí síwájú sí nípa Islam. Lórí ìwádìí yìí ó ní mo ti rí ọ̀rọ̀ ọ̀hún fúnra mi, tí mo ti mọ̀ tí padà gbọ́ àgbọ́yé pé nasikh wa mansukh ó jẹ́ nǹkan tí ò tọ́, tí ó sì tako Islam. Lẹ́yìn náà mo tẹ̀síwájú láti máa ṣe ìwádìí nípa ìjọ mùsùlùmí Ahmadiyya, tí mo sì wá rí pé nǹkan tí ó tọ́ ní Islam Ahmadiyya ní. Lẹ́yìn náà mo ní láti béèrè àwọn béèrè kan tí Mustapha Sabit Sahib tí wọ́n sì fún mi ní ìwé 5-volume commentary, tí wọ́n sọ pé ìwé yìí ní gbogbo ìbéèrè rẹ, ní ìdáhùn gbogbo ìbéèrè rẹ nínú, tí mo sì rí pé gbogbo nǹkan tí mo béèrè òun náà ni ó wà ní ìbámu pẹ̀lú nǹkan tí ìdáhùn tí mò ń wá ni ó wà nínú rẹ̀. Lára bẹ́ẹ̀ Fati Sahib sọ pé mo farabalẹ̀ ronú jinlẹ̀ lórí èyí, wípé ẹni tí ó bá sọ pé òun gba ìró láti ọ̀dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ òpùrọ́, ìwà ìbàjẹ́ ńlá ni. Ṣùgbọ́n gbogbo nǹkan tí Imam Mahdi mú wá, eléyìí ó jẹ́ nǹkan tí ó yéni yékéyéké, tí ó sì dúró ti òdodo. Eléyìí ó kúrò nínú nǹkan tí ènìyàn ronú sí, tí ẹnikẹ́ni òpùrọ́ kankan sì lè rí ìtọ́sọ́nà báyìí
nítorí náà ṣé àwa sọ pé ọlọ́run bá fún ẹni tí ó wu ìwà ìbàjẹ́ tó yìí ní ìtọ́sọ́nà tí ó pegedé báyìí níbí lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ṣe àdúrà lẹ́yìn àwọn àdúrà wọn àti ìrònú ìjìnlẹ̀ wọn ní ọdún 2001 òun ni Mustapha Saib tí wọ́n lọ sí ilẹ̀ ìgbà náà lọ́hùn wọ́n sọ fún wọn wípé àwọn ti ní báyìí àwọn ti nígbàgbọ́ nínú Imam Mahdi alayhi salatu wassalam ní wọ́n wo bí mo ṣe lókòókò wọn ọkọ̀ gba ọ̀rọ̀ mi nígbà wọn lẹ́yìn náà mo bẹ̀rẹ̀ sí ní mo tẹ̀síwájú láti máa ka ìwé Hazrat Masih Maud tí mo sì rí ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé látara bẹ̀ nípa àwọn ìgbìyànjú Fati Saib nípa ètò ìmọ̀ láti ní ọdún 2005 wọ́n ní àǹfààní láti tú ìwé Life of Muhammad sí èdè Lárúbáwá. Wọ́n tún máa ń kópa nínú ètò Al-Hiwaru Mubashar tí wọ́n sì máa ṣe àlàyé tó dáńtọ́ pẹ̀lú ìtara àti ìwúrí. Ẹnìkan fi ẹ̀sùn kan Al-Quran nípa ètò yìí pé ṣé ọ̀rọ̀ Ọlọ́run ọba ní Al-Quran ní ọdún 2006 oní Fati Saib fún wọn ní ìdáhùn lórí ètò tí wọ́n ṣe ètò kan tí wọ́n pè ní innahu kalamullah wípé láì ní tàbí ṣùgbọ́n ìwé Ọlọ́run ọba ní Al-Quran. Nípa wọ́n ṣe àwọn ètò nípa ìwé Hazrat Masih Maud alayhi salatu salam tí wọ́n pè ní Ruhul Qudus tí wọ́n sì ṣe àlàyé ní ọ̀nà tí ó dáńtọ́ nípa àwọn ọ̀rọ̀ Hazrat Masih Maud tó wà nínú àwọn ìwé wọn. Bákan náà wọ́n tún ṣe ètò nípa nubuwatun tahaqqaqat ìyẹn àwọn àsọtẹ́lẹ̀ tí ó rí àmúṣẹ. Bákan náà Ibrahim Ahmadiyya Tarikh Islam àti Khatam Nabiyyin wọ́n tún ṣe àwọn ètò lórí wọn. Bákan náà wọ́n tún ṣe àwọn ìjùsílẹ̀ àwọn ìfarajì fún Islam. Wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí secretary tabligh tí wọ́n fi ara wọn jì fún ìjọmọ́ fúnra wọn tí wọ́n sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wákù zindagi fúngbà pípẹ́. Ọmọ wọn Ibrahim Fati Saib sọ wípé bàbá mi jẹ́ ẹni tí ó fi gbogbo ara rẹ̀ jìn fún Suratu Fatiha tí wọ́n sì ní àǹfààní láti jèrè ìmọ́lẹ̀ ètò khilafa. Wọ́n ní ìwúrí àti ìfẹ́ tí ó jinlẹ̀ fún ètò khilafa. Nínú ìwòye wọn ọ̀nà kan ṣoṣo náà ni ènìyàn lè gbàgbọ́ nínú gbogbo ìṣòro ilé ayé yìí òun náà ni ètò khilafa ìdúró mọ́ ètò khilafa. Wọ́n ní ṣáájú kí wọ́n tó ṣe ohunkóhun wọ́n rí i pé àwọn kọ́ bójútó àdúrà. Bí ẹnikẹ́ni ní bá sọ fún yín pé kí wọ́n fáwọn ní ọ̀rọ̀ ìyànjú wọ́n sọ pé ṣe àdúrà báyìí Ọlọ́run bá yóò sì tọrọ ọ̀nà tí ó tọ́ lọ́tọ̀dọ̀ Ọlọ́run ọba kí o sì kọ àkọ́ránṣẹ́ sí ọ̀dọ̀ khalifa àsìkò. Wọ́n jẹ́ ẹni tí ó nímọ̀ tí ó jinlẹ̀ tí wọ́n sì ṣe ìwádìí lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa kàwé lóòrèkóòrè tí wọ́n sì máa wá ohun tuntun láti mú jáde nígbà gbogbo. Wọ́n máa rìn kìkì mọ́ ọ̀nà láti rí nǹkan tí ó tọ́ nípa ẹ̀sìn tí wọ́n sì máa ṣe gbogbo ìgbìyànjú láti jẹ́ kí àlàyé rẹ̀ kí ó yé ará yòókù. Wọ́n máa kàwé Hazrat Masih Maud alayhi salatu salam lóòrèkóòrè wọ́n sì máa mú àkòrí jáde nínú rẹ̀ tí yóò fi máa jẹ́ ọ̀nàmọ̀ ìgbésí ayé wọn. Wọ́n jẹ́ ẹni tó ní ìwúrí láti farajìn fún ìlànà ẹ̀sìn. Wọ́n rí pé ní ilé ìwòsàn nígbà tí wọ́n wà ní àárẹ̀ nínú àárẹ̀ ní ilé ìwòsàn wọ́n tún tẹ̀síwájú láti máa ṣe àwọn ìgbìyànjú wọn. Ìgbà gbogbo wọn máa dúró ti ìpáyà Ọlọ́run ọba tí wọ́n sì ní ìwúrí láti pàdé Ọlọ́run ọba. Wọ́n máa rí pé kò sí ohun kankan tí ó nítumọ̀ nílé ayé ń bí ó ṣe pé ká ṣe ìgbìyànjú láti pàdé Ọlọ́run ọba lẹ́yìn ọ̀rẹ́yìn. Ní àsìkò ìgbẹ̀yìn wọn ọmọ wọn sọ pé nígbà tí wọ́n rí mi tí mo wà nínú ìfòyà wọ́n wá sí ọ̀dọ̀ mi wọ́n ní kí n jókòó kí n ṣe ka Suratu Fatiha kí n sì máa ṣe
àṣàlátù lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọlọ́run ọba nìkan ni ó ní ìwòsàn lọ́dọ̀. Àwọn ohun ìwòsàn tá à ń lò kò ní ṣe àǹfààní kankan láì jẹ́ pé ọlọ́run bá fẹ́. Nítorí náà mi ò ní ìwúrí kankan nípa ilé ayé bí ó ṣe pé mo ní ìwúrí láti pàdé ọlọ́run ọba Allah ni. Wọ́n sọ pé màmá mi ṣe àlàyé pé nígbà gbogbo òun ni wọ́n máa fi náni ọ̀tọ̀, wọ́n máa fi àsìkò náni, wọ́n máa náni ọ̀rọ̀ ẹ̀sìn lékè tilé ayé tí wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ àsìkò wọn jìn tí wọ́n á fi lé sílẹ̀ fún ìpolongo ẹ̀sìn. Dr. Hatif Ilmi Shafi Saib wọ́n sọ pé ọmọ ìyá wa Mukarram Fati Saib wọ́n jẹ́ ìkan nínú àwọn tí ènìyàn tá a lè wí pé nínú àwọn mùmínì ni àwọn ẹni tí wọ́n ti ṣe àmúṣe májẹ̀mú wọn pẹ̀lú ọlọ́run bá wà láti ìgbà tí wọ́n ti ṣe bàyátì wọn. Mo rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó jọ mí lójú lọ́pọ̀lọpọ̀. Wọ́n jẹ́ ẹni tí ènìyàn lè fi ṣe, wọ́n jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba àti àlùkùránì lọ́pọ̀lọpọ̀, tí ó nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba àti àlùkùránì lọ́pọ̀lọpọ̀. Wọ́n á sì rí tí wọ́n á máa ka àwọn tafsiri surat Fatiha àti Hazrat Masih Maud lóòrèkóòrè. Hussein Masroor Saib láti London, láti Jordan, wọ́n kọ wípé wọ́n jẹ́ ẹni tí ó ní ìfẹ́ ètò khilafa lọ́pọ̀lọpọ̀, tí wọ́n sì jẹ́ ẹni tí ó ní ìmọ̀ tí ó jinlẹ̀. Wọ́n ṣe àlàyé ara tí wọ́n wípé ní ọdún 2018 nígbà tí àwọn lọ sí Jasa ní Qadian. Nígbà tí wọ́n dé Qadian, mo pàdé Fati Saib tí wọ́n ní ẹ̀yìn gbogbo ètò Jasa. Wọ́n jókòó pẹ̀lú mi, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé nípa Barahin Ahmadiyya. Wọ́n nífẹ̀ẹ́ Qadian lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa sọ wípé Qadian ò ní wípé bíbá yìí ní ìlú olólùfẹ́ wa àti olólùfẹ́ wa. Wọ́n ní nígbà náà mo rí wọn wípé ó jọ mí lójú wípé gbogbo ààyè ó ní Fati Saib mọ̀ ní Qadian. Ọjọ́ tí wọ́n ní láti kúrò ń bẹ̀, a jọ lọ sí Baitul Zikri àti Baitul Dua tí mo sì rí wọn pẹ̀lú ìfarajìn lọ́pọ̀lọpọ̀, débi pé ọ̀nà ìwárìrì tí wọ́n wà nígbà náà lọ mi ò lè gbọ́n wọn mú. Ìgbà tí wọ́n sì fẹ́ kúrò ń bẹ̀, mo rí ìrẹ̀wẹ̀sì lójú ọlọ́kàn wọn tí wọ́n sun ẹkún lọ́pọ̀lọpọ̀. Lẹ́yìn náà wọ́n tún wólẹ̀, wọ́n forí balẹ̀ fún Ọlọ́run, wọ́n tún dìde, wọ́n gbé ọwọ́ sókè tí wọ́n sì ń ṣe àdúrà wípé ìrẹ̀ Ọlọ́run ọba, ó mọ̀ wípé ó mọ bí mo ṣe nífẹ̀ẹ́ láti gbé agbègbè olólùfẹ́ rẹ tó. Ìrẹ̀ Ọlọ́run ọba mi, ó mọ̀ wípé mo fẹ́ lo gbogbo òru mi ní bíbáyìí, ṣùgbọ́n àsìkò láti lọ sí ilé ó tó báyìí. Nígbà tí wọ́n ti fún wa ní ìró wípé àsìkò àti darí ti tó, ìyẹn lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, wọ́n sọ pé ìrẹ̀ Ọlọ́run ọba, ó ní gbogbo agbára, ohun gbogbo níbẹ̀ ní ìkápá rẹ̀, nínú ìyọ́nú rẹ̀ sì ní ohun gbogbo ṣe ń lọ, tí ìlànà sì máa lọ ní ìbámu. Torí náà bá mi dènà ìrìn àjò mi lásìkò yìí, kó fún mi ní wákàtí díẹ̀ sí láti lè bá láti lẹ́yìn náà ọdún láti gbé wọn tí wọ́n sì fi kó ẹrù Fati Saib sínú rẹ̀. Lẹ́yìn náà wọ́n ní Fati Saib tó bẹ̀rẹ̀ sí ní ṣe Allahu Akbar, Allahu Akbar. Wọ́n wí pé Ọlọ́run ọba mi Rahim, ó ti gba àdúrà mi tí ó sì fún mi ní ìrọ̀sẹ̀ nínú ìrìn àjò yìí. Nítorí náà àbá wọ́n gbá imú kíkà ní Fati Saib fún mi pé Ahmad lẹ́yìn jíjà sí àwọn ètò tí wọ́n ń ṣe fún MTA nígbà tí wọ́n máa lọ. Hazrat Masih Maud ní ìmísí tẹ́lẹ̀ yìí pé àti àwọn ẹni rere láti ilẹ̀ lárúbáwá wọn yóò ṣe ìmọ̀ ẹ̀kọ́ ojúrere Ọlọ́run ọba níbikíbi tí jàmáà bá ti dúró, tí ó bá ti dẹ̀rú. A sì ti rí àpẹẹrẹ ti Fati Saib pé bí wọ́n tí wọ́n yóò kún fún àmì yìí, ọ̀sẹ̀ náà kọ́ wípé Hazrat Masih Maud wípé Fati Saib nífẹ̀ẹ́ àwọn àkọsílẹ̀ àti ewì Hazrat Masih Maud lọ́pọ̀lọpọ̀, tí wọ́n sì máa ọ̀rọ̀ wọn tì sí inú ìlànà Quran. Ìgbà gbogbo ojúrere Ọlọ́run ọba òun ni ètò kìlá tí a sì dúpẹ́ fún gbogbo. Nítorí náà ẹ̀yin lẹ́yìn láti gbá okùn Ọlọ́run ọba yìí mú, wọ́n sì jẹ́ ẹni tí ó ti farajìn pátápátá fún ìlànà Ọlọ́run ọba. Huzur ní èyí ní nǹkan tí èmi nípa ètò irú ìfẹ́ tí wọ́n máa ní nígbà tí a sì máa hàn lójú wọn.
èyí jẹ́ nǹkan tí Ahmad jẹ́ ẹni tí ó nímọ̀ lọ́pọ̀lọpọ̀ tó ti wọ́n ṣe jẹ́ àgbàlagbà, wọ́n jẹ́ ẹni tí ó tún ní ìrẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa fi àpọ́nlé tí máa kí wa lóòrèkóòrè. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìpinnu tí ó rin ṣinṣin. Bí wọ́n bá ní ìgbésẹ̀ kankan tí tako ẹnikẹ́ni, fúnra wọn náà ni wọ́n á tó. Wọ́n fẹ́ láti jẹ́ ẹni tí yóò farajìn fún ìlànà Islam Ahmadiyya nípa ti ẹ̀mí àti nípa ti ìmọ̀. Tọ̀sán tòru la rí wọn tí a máa bójú tó ìlànà Ọlọ́run ọba. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìmọ̀ lọ́pọ̀lọpọ̀. Kódà bí ènìyàn bá fi ojú rí na wọn, wọn ò ní fún ní ìdáhùn tí ó le koko. Eléyìí jẹ́ nǹkan tí mo mọ̀ nípa rẹ̀. Wọ́n ti fi ara ni wọ́n, ṣùgbọ́n bí Fatisa bá ti sọ tó le koko kankan, lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tún tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Uzur ni wọ́n máa kọ àkọránṣẹ́ sáwọn náà pẹ̀lú wípé àwọn sọ ọ̀rọ̀ báyìí fún ẹnìkan, ṣùgbọ́n àwọn tọrọ àforíjì. Irú èyí ó jẹ́ nǹkan tí ó ṣòro, tí ó ṣò wọ́n láti rí lọ́dọ̀ àwọn ènìyàn. Tàbí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa wípé Islam kankan ò lè tọ́ láì jẹ́ wípé ètò khilafa wà nílẹ̀. Iṣẹ́ kankan ò lè tọ́ nínú Islam láì ṣe pé ètò khilafa wà. Nǹkan tí a nílò tá a fẹ́, òun náà ni ètò khilafa, torí pé àwa lè ní ìpín ìyapa ẹnu, ṣùgbọ́n ètò khilafa ni yóò tọ́ wa sí ojú ọ̀nà tí ó tọ́. Olóògbé tán láti kọ ohun kan yòówù tí khalifa kò bá ti gbà. Nígbà tí wọ́n bá pàdé mi, ayọ̀ a máa hàn lára wọn lọ́pọ̀lọpọ̀. Arábìnrin kan láti Palestine yóò sọ ibà wọn kọ wípé mo ní lójú àlá eléyìí tí mọ̀ wípé èmi àti ọmọ ìyá mi a jọ jókòó, tí ẹnìkan sì ń sọ fún wípé àwọn màláíkà wà nínú ètò kan tí wọ́n lọ kiri ká ibi tí àwọn Ahmadi wà. Nígbà tí Fatisa dé, àwọn màláíkà sọ fún wípé àwọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láàrin ara wọn pé Fatisa bẹ̀rù bí onímọ́tò. Tahir Saib náà kọ wípé pẹ̀lú àwọn nǹkan tí wọ́n jẹ́ ẹwà àwọn tó ti mẹ́ onímọ̀ tó, wọ́n jẹ́ ẹni tí ó tún ní ìrẹ̀lẹ̀ ọkàn. Wọ́n sì ní ìwúrí fún ìwé Hazrat Masih Maud alayhi salatu salam lọ́pọ̀lọpọ̀, tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ka ìwé wọn tí wọ́n sì máa mú ohun tuntun jáde nínú rẹ̀, tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò lé lórí. Àwọn tó mọ̀ nípa ètò jásà wọ́n á mọ̀ wọ́n dáradára, nítorí pé wọ́n máa fi ìwúrí gbé ohùn sókè tí wọ́n bá ń ṣe takbir, kí Ọlọ́run ọba kí ó jẹ́ kí àwọn ọmọ wọn náà lè tẹ̀síwájú nínú ìlànà wọn, kí ó sì gbàdúrà wọn lórí àwọn ọmọ wọn, kí ó ṣe àgbéga fún ipò wọn. Ẹni tí ó kàn láti sọ náà ni Makaram Razia Begum Saiba, tí wọ́n jẹ́ aya Amirat Mission in charge Canada. Wọ́n papòdà ní ọjọ́ tí ó kọjá lọ. Inna lillahi wa inna ilayhi raji'un. Khalid Saib kọ wípé aya mi Razia Begum, ó ti fi gbà gbogbo tèjì kalẹ̀, ó ti dúró tì mí nínú àwọn ìlànà ètò tabligh. Nígbà tí a wà ní Áfíríkà, wọ́n máa fi ara jìn nígbà gbogbo, wọ́n máa dúró tì mí, wọn ò sì kí ìnira kankan mi, bí ó ṣe pé wọ́n ní àǹfààní láti farajìn pẹ̀lú mi lójú ọ̀nà ẹ̀sìn. Wọ́n jẹ́ ẹni tí a máa fi ara jìn, tí a sì máa ṣe ìjùsílẹ̀ lọ, tí wọ́n yanjú gbogbo ètò chanda wọn kó tó di pé wọ́n papòdà. Musia ni wọ́n jẹ́. Wọ́n fi ọmọkùnrin kan àti ọmọbìnrin mẹ́ta sílẹ̀ ayé lọ. Kí Ọlọ́run ọba kí ó ṣe àforíjì fún olóògbé, kí ó ṣe àgbéga fún ipò wọn. Ẹni tí ó kàn wọ́n ní Muhtaram Salwa Sultan Saiba. Àwọn náà papòdà ní ọjọ́ tí ó kọjá lọ látàrí àkọlù ọkàn. Inna lillahi wa inna ilayhi raji'un. Pẹ̀lú ojúrere Ọlọ́run ọba, wọ́n ní àǹfààní láti ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka nínú ètò Lajna Ìmọ̀-ìlà ní Pakistan. Ọkọ wọn
Bashir Ahmad sahib wọ́n sọ pé wọ́n jẹ́ni tí ó farajì fún ètò khilafa lọ́pọ̀lọpọ̀ kan tí wọ́n á sì máa wọ́n ní ìwúrí ni pé mọ́ṣáláṣí wa súnmọ́ ilé wa súnmọ́ Masjid Mubarak nígbà tí wọ́n ṣe yìgì wọ́n ti papòdà nígbà ọ̀hún ó ní àwọn ènìyàn tí àwọn àlejò tí wọ́n bá láti ilẹ̀ àwọn ṣe ìgbàlejò wọn lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe ẹ̀tọ́ ìmájẹ́ ìyá ọmọ ẹni tí ó jẹ́ wákùú zindagi náà wọ́n á máa ta àwọn ọ̀rọ̀ àṣẹ àṣẹ fún àwọn aláìní. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان